a máa kú dédé àsìkò yìí yóò dẹ̀ wá lọ́rùn láṣẹ Elédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ṣe ìpàdé alátìlẹ̀kùnmọ́ríṣe onígbòńkẹ́lẹ́ kan pẹ̀lú ọ̀kan nínú àwọn ẹni tó díje dupò ààrẹ lọ́dún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú NNPP eyín ọ̀gbẹ́ni Rabiu Musa Kwankwaso àti ọ̀kan nínú àwọn ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Abdulmumin Jibril nínú ìpàdé ọ̀hún tí wọ́n tilẹ̀kùn mọ́rí ṣe èyí tó gbà wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ wákàtí nílé ọba èyí tó wà nílùú Àbújá òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń fọkàn sí bóyá wípé nípa pípalẹ̀mọ́ ètò ìbò ọdún 2027 àti wípé ààrẹ Bọ́lá Tinubu ó ń bá àwọn ènìyàn ń ṣe ìpàdé lórí ọ̀nà èyí tí wọ́n yóò gbà padà sínú ẹgbẹ́ òṣèlú APC. Ṣùgbọ́n ní gẹ́rẹ́ lẹ́yìn ìpàdé ọ̀hún tí àwọn oníròyìn ilé ọba ìlú Àbújá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá Rabiu Musa Kwankwaso lẹ́nu àti ọ̀gbẹ́ni Jibril nínú ọ̀rọ̀ tirẹ̀. Jibril sọ wípé ṣe rí ohun gbogbo ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí wọ́n ń bèrè wípé kí lohun tí wọ́n gbé sọ nínú ilé ní Jibril tún fi èsì sí wípé ohun gbogbo ó wà lọ́wọ́ Ọlọ́run àti wípé ìrìnàjò ẹ̀dá Ọlọ́run nìkan ló lè sọ pàtó ibi tí ènìyàn yóò padà gúnlẹ̀ sí. Ṣùgbọ́n nǹkan ṣoṣo tá a gbọ́dọ̀ máa sọ ní kí a gúnlẹ̀ sébùté ògo àti èbúté àṣeyọrí ó wá ní ohun tó ṣe pàtàkì sí òun ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ìlọsíwájú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti bí nǹkan yóò ṣe rọgbọ ní orílẹ̀-èdè yìí. Léyìí ló ṣe pàtàkì. Lámọ̀ kíkúrò nínú ẹgbẹ́ òṣèlú NNPP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ní kò sí ohun tí Ọlọ́run ọba kò lè ṣe àti wípé kò sí bára rẹ̀ sọ̀hún nínú òṣèlú bí kò ṣe wípé kó ra rẹ̀ síbí òun ló ń bẹ nínú òṣèlú. Gẹ́gẹ́ bí èsì tí Jibril tó fi fún àwọn oníròyìn lẹ́yìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Rabiu Musa Kwankwaso tirẹ̀ ní Tinubu bàbá gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni. Ní béèyàn bá ní ìṣòro kan tàbí ọ̀rọ̀ tó lè mú ìlọsíwájú bá orílẹ̀-èdè yìí èèyàn nílò láti kanlẹ̀kùn ààrẹ ó wá ní ààrẹ Tinubu jẹ́ ènìyàn tó jẹ́ wípé ó létí ìgbọ́ ó sì ń fi ara balẹ̀ bẹ́ẹ̀ sì rí kò ta èèyàn nù kò fi tèdè ẹ̀yà àbí ti ẹ̀sìn tòṣèlú kò fi ṣe nínú ìjọba rẹ̀. Ó wá ní lásìkò tó bá tó láti jẹun dandan ni kéèyàn la ẹnu. Ní tí àsìkò bá tó láti ṣù fùrọ̀ yóò là, gẹ́gẹ́ bí èsì tí àwọn ènìyàn ń fún àwọn oníròyìn lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu. Ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ olùgbárùkùtì ìpolongo ìbò lẹ́gbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Abdul-Jabbar Rufai ohun mà ló ti sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ báyìí ló ti ń lọ lábẹ́ aṣọ láàrin ẹgbẹ́ òṣèlú PDP àti Peter Obi tí í ṣe ọ̀kan nínú àwọn tó díje dupò ààrẹ lọ́dún 2023 èyí tó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party báyìí. Abdul-Jabbar Rufai tó sọ ọ̀rọ̀ náà wípé àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ Peter Obi láti lọ rèé bá sọ̀rọ̀ dáadáa wípé ilé rẹ̀ àtijọ́ ti ṣe ẹgbẹ́ òṣèlú PDP àwọn nílò rẹ̀ kó padà síbẹ̀ wọ́n sì ṣetán láti ṣe àtìlẹ́yìn fún èyí tó bá wù lọ́kàn rẹ̀ láti díje dupò ààrẹ lọ́dún 2027. Gẹ́gẹ́ bí Rufai ti sọ bẹ́ẹ̀ bá wò ó dáadáa ojú tó pawó kó má ìwọ pósítà òun ni ẹ̀yàn àti àwọn ará ìlú tó fi mọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ní nàka kan mọ́ kó tó di pé wọ́n mọ̀ wípé Peter Obi gan lẹ́ni tó ń bẹ nínú àwọn àwòrán gbogbo. Inú àwọn á dùn bí Peter Obi bá lè padà sínú ẹgbẹ́ òṣèlú PDP
ó ní gbogbo ohun tó tọ́ àtòhun tó yẹ ni wọn yóò ṣe fún gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ọ̀hún nítorí wípé òun náà ti fi ẹnu rẹ̀ sọ ọ́ ilé òun lẹgbẹ́ òṣèlú PDP jẹ́ nígbà tó ń bẹ nínú rẹ̀ ó ní nípa ìdí èyí Peter Obi àwọn rọ̀ ọ́ ni tó bá ṣetán láti padà sínú ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú PDP náà ti ṣetán o láti tẹ́wọ́ gbà á kí wọ́n sì kí káàbọ̀ kí wọ́n sì ṣe ohun tó ń fẹ́ àti ọ̀nà tí ìlọsíwájú yóò bà láti bá ẹgbẹ́ òṣèlú PDP ni àwọn yóò ṣe fún gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Rufai bó ti fi ọ̀rọ̀ náà léde nílùú Àbújá lánàá fún àwọn oníròyìn. Ẹni tó ti fìgbà kan díje dupò gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹgbẹ́ òṣèlú APM tó tún jẹ́ igbákejì fún ẹni tóun náà díje dupò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 ní ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Abíọ́dún Akínládé àtòun àtẹni tó ti fìgbà kan jẹ́ alága tẹ́lẹ̀ rí fẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ògùn ọ̀mọ̀wé Síkírùláì Ògúndélé o àti àwọn ògúnnágbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn ni wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ìròyìn náà ti jáde lánàá òde yìí ni wọ́n ní Abíọ́dún Akínládé àti ẹni tó jẹ́ alága tẹ́lẹ̀ rí fẹgbẹ́ òṣèlú PDP Síkírùláì Ògúndélé o àti ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn èyí tóun náà tó ṣojú fún gúúsù Abẹ́òkúta ọ̀gbẹ́ni Lukman Abọ́batẹ́lẹ̀ àwọn ní gbogbo wọn wọ̀nyí ni wọ́n ní wọ́n mà ti gbéra kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí èyí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó ń ṣe ìṣàkóso ìjọba rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lára àwọn ènìyàn ọ̀hún tá a tó rè náà láti rí Ìdòwú Olówó Fújà tó náà ti fìgbà kan jẹ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn bákan náà ọ̀mọ̀wé Mọ̀jíìdì òun náà ó wà ńbẹ̀ bákan náà ńlá ti rí àwọn alátìlẹyìn èyí tó jẹ́ wípé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n o gbogbo wọn pátá o ni wọ́n kóra kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lásìkò tí gómìnà Dàpọ̀ Abíọ́dún kí wọn káàbọ̀ Dàpọ̀ Abíọ́dún ní inú òun dùn láti ríru àwọn ènìyàn tí wọ́n jẹ́ kànrìnkànrìn nínú ẹgbẹ́ òṣèlú PDP darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ó ní èyí túmọ̀ sí wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣe dáadáa o láàrin àwọn ẹgbẹ́ òṣèlú yòókù Abíọ́dún ní bí wọ́n bá wò dáadáa ó ní kòròfo pálí lásán ìlẹgbẹ́ òṣèlú PDP báyìí o kò sóhun gidi kan nínú ẹgbẹ́ òṣèlú náà mọ́ bẹ́ẹ̀ ni wọn ò sì ní ohun tí wọ́n lè tọ́ka sí gẹ́gẹ́ bí àṣeyọrí wọn lásìkò tí a wà yìí ó ní ẹni tó bá wá gbọ́n o òun ni ó darapọ̀ mọ́ ọkọ̀ èyí tó ń lọ kúrò nínú ọkọ̀ èyí tó takú àtẹlẹ́ tó ti fẹ́rì sáàrin àgbàmì ó ní ìgbésẹ̀ ọlọ́gbọ́n ńlá àwọn ènìyàn ń gbé o tó sì kí wọn káàbọ̀ wípé gbogbo ohun tó tọ́ àtòhun tó yẹ ni wọn yóò rí dájú pé wọ́n ṣe fún àwọn ènìyàn ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣẹ̀ darapọ̀ mọ́. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ epo NNPCL ọ̀gbẹ́ni Báyọ̀ Ojúlárí òun mà ló ti bu ẹnu àtẹ́ lu ròyìn kan wípé bóyá wọn yóò ta iléeṣẹ́ ìfọ epo èyí tó wà nílùú Port Harcourt. Ojúlárí ní irọ́ ní ìròyìn ọ̀hún ó ní kò sí nǹkan tó jọ wípé wọ́n fẹ́ ta iléeṣẹ́ ìfọ epo èyí tó wà nílùú Port Harcourt báyìí bí kò ṣe wípé kí ìjọba náà wó èyí tó tọ́ lórí rẹ̀ kí iléeṣẹ́ ìfọ epo ọ̀hún sì bẹ̀rẹ̀ láti máa fọ epo nítorí tìkẹ́tìkẹ́ rọ̀tírọ̀tí jáde fún mùtúmùwà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ìpàdé alágbolé kan èyí tí wọ́n ṣe ní olúléeṣẹ́ NNPCL nílùú Àbújá lánàá níbẹ̀ lójúlárí ti tẹnu bọ̀rọ̀ wípé lótìtọ́ lódodo làwọn ń gbọ́ ìròyìn ọ̀hún káàkiri àwọn ìwé ìròyìn àtòrí ayélujára o wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ń gbé ìgbésẹ̀ láti ta àwọn iléeṣẹ́ ìfọ epo èyí tó ń bẹ ní Kaduna, Owerri àti ìlú Port Harcourt ó ní kò sẹ́ni tó lè gbàkàtà lọ́wọ́ akitì ẹnìkan ò lè gbálé bàbá ọmọ o lọ́wọ́ ọmọ oníṣẹ́ rí iléeṣẹ́ ìfọ epo tìlú Port Harcourt yìí ó ní dáwà ní o láàrin àwọn iléeṣẹ́ ìfọ epo ó ní àwọn ò ṣetán láti tà á ṣùgbọ́n o àwọn ìgbésẹ̀ tí ń lọ láti rí dájú wípé wọ́n tún iléeṣẹ́ ọ̀hún wọ́n tún ṣe kó bẹ̀rẹ̀ sí ní máa fọ epo jáde fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
gẹ́gẹ́ bí Ojúlarí ti fi ọ̀rọ̀ náà fún àwọn oníròyìn tó sì rọ̀ wọ́n láti máa ṣe àgbéyẹ̀wò ròyìn síwájú kí wọ́n tó máa gbé káàkiri ẹnu. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà oníṣòwò ni Eyùn Ọ̀tẹ́dọ́lá, ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ obìnrin Florence Ọ̀tẹ́dọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí DJ Cuppy, òun mà ló ti sọ̀rọ̀ kan èyí tó bu àgbàdo ìyàlẹ́nu àhò sẹ́nu àwọn ọmọ Nàìjíríà tó fi mọ́ àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri ilẹ̀ yìí àti lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ àgbélẹ̀kọ kan èyí tí DJ Cuppy tó fi sórí ìkànnì X rẹ̀ tá a mọ̀ sí abẹ́yẹfò Twitter tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ló kọ síbẹ̀ wípé ọmọ kì í dàgbà lọ́wọ́ àwọn òbí rẹ̀ àti wípé ẹ̀kọ́ kíkọ́ ó lọ famiya ni o. Ó ní lọ́wọ́ tóun wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan wà èyí tó jẹ́ wípé tóun bá fẹ́ dáwọ́lé òun máa ń béèrè ìtọ́sọ́nà àti ìtọ́ni lọ́wọ́ ìyá òun tí í ṣe Nana Ọ̀tẹ́dọ́lá. Gẹ́gẹ́ bí DJ Cuppy ti wá sọ, ó ní fún àpẹẹrẹ òun á máa béèrè lọ́wọ́ ìyá òun wípé ìrẹsì sísè lórí iná ó máa ń lò tó ìṣẹ́jú mélòó tàbí wákàtí mélòó, àti wípé béèyàn ó bá ṣe ìrẹsì àwọn ọ̀nà wo lèèyàn ó gbà láti sè é tí yóò dùn jẹ tí yóò sì máa da lọ́tìrìnrìn lẹ́nu o. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tí DJ Cuppy tó kọ èyí tó mú àwọn olólùfẹ́ rẹ̀ láti máa sọ̀rọ̀ àti láti fún ní ojú ìwòye ọ̀nà kejì lórí ọ̀rọ̀ èyí tó fi léde. Bẹ́ẹ̀ bá gbàgbé lọ́wọ́ yìí DJ Cuppy ló ti lé ní ọmọ ọdún 32 32 èyí tó ń gbẹ́nu wọ ọdún 23 báyìí 33, tó sì jẹ́ wípé kò sí lábẹ́ ọkùnrin kankan, bẹ́ẹ̀ rí wọn ò mọ ọkùnrin kankan pẹ̀lú rẹ̀ lásìkò èyí tí ìròyìn fi ń bọ́ tóde o. Èyí tó mú àwọn olólùfẹ́ rẹ̀ wípé pẹ̀lú ọ̀rọ̀ tí DJ Cuppy sọ yìí, èyí yóò máa jẹ́ kí àwọn aláàánú ọkùnrin èyí tó ń gbà á lérò láti dẹnu ìfẹ́ kọ̀ kí wọ́n sì fẹ́ sílé bí aya o, kí wọ́n máa sá fún, torí wípé kò sí ọkùnrin tó fẹ́ fẹ́ ìyàwó èyí tí ò mọ oúnjẹ tàbí iná oúnjẹ láti dá fún ọkọ lásìkò tó tọ́ àti èyí tó yẹ. Ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ èyí tí orúkọ rẹ̀ jẹ́ Glorious Too Smooth, òun náà fi ọ̀rọ̀ òun léde wípé ó yẹ kó fi ọ̀rọ̀ yìí sábẹ́ àwọn ni tàbí kó fi pamọ́ ò sínú kọ̀rọ̀ ẹkù rẹ̀, kò yẹ kó sọ bóde o wípé bó ti sọ yìí ọkọ eléyìí tó fẹ́ fi ṣaya ó ti lé dànù, torí wípé wọ́n máa rí gẹ́gẹ́ bí ẹrù èyí tí ó jẹ́ ẹrù àdánwò àti ẹrù wàhálà sí wọn lọ́rùn tí wọ́n bá fẹ́ rú obìnrin bẹ́ẹ̀, látàrí wípé kò mọ̀nà dá, kò sì mú jẹ́sè àti ṣe àyẹ́sí ọkọ yóò nira fún un, gẹ́gẹ́ bí ojú ìwòye tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n fi wo ọ̀rọ̀ ọ̀hún. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ. Títí ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò míì. Mo gbà ládùúrà wípé wàhálà ìdààmú kíkàn wá o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.